We say which one concern you? Make you think the thing well. Because Andrew will check out see day here. So make I tell you, whether you be Yoruba, Hausa or Igbo, all na the same 10 and 10 pence. Now him make we go join hands together, make we country better. No say I not tell you. Yes, sir. Samarin Nigeria, Mutaga Nigeria, Yamata Nigeria, Mutaga Nigeria, Muhata Hanumbo, Mutaga Nigeria, Nigeria, Namune, Nigeria, Namune. Come, make we lift tambo. Please make a list. Come, make we lift Nigeria up. Please make a list. This Nigeria now home. Making up Africa. No place will be like our home. Home sweet home. Èmi máa sọ fún gbogbo gbà pé àjò ò lè dàbí ilé o. Kò síbi tí èèyàn lè lọ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ilé nílé á máa jẹ́. Regardless how far and wide you may journey. No matter how far, how near. Home still remains our home. Ilé nílé ẹni o. Nàìjíríà yìí ti gbogbo wa ni. Kò gbọ́dọ̀ dàrú, kò gbọ́dọ̀ bàjẹ́, kò sì ní dàrú láíláí fàbàdà lágbára ọba mi òkè. Bólúwa ti ń bẹ tẹ́mi ń bẹ láàyè. Nàìjíríà yìí, èmi á máa sọ fún Nàìjíríà yìí tó ń ṣàn fún wàrà àti fún oyin. Èmi àti àjọ jẹ wàrà bẹ̀, àjọ lá oyin bẹ̀ lágbára ọba mi òkè. Kò sí tó dàbí ilé o. Ọlọ́run bá gbọ́. It's like home. I've traveled all over the world. Home, sweet home. Inú mi á máa dùn pé mo tẹ̀ wá Nàìjíríà. Torí pé kinní kan mo mọ̀ tó dá mi lójú jù. Mo lè pariwo lù. Adegoke. Nevertheless, they still remember. Adegoke. Nílùú yìí, wàláhì o lè pariwo bó ṣe wù. O lè pariwo yàrá mọ́ níta. Lọ ṣe ń lò ó ń lò. 911 náà máa pè fún ẹ. Ẹ̀wọ̀n ẹ̀yin ará alẹ́ kákàkiri ibi tí afẹ́fẹ́ ìkànnì iléeṣẹ́ rédíò tó ń gbẹ́ 100.9 FM tó bá fẹ́ dé la fi ń kí yín pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́. Ẹ ká kọ́ máa kí yín lórí ètò ọ̀rọ̀ tó ń lọ wípé Happy New Month. Oṣù kejì ló ní wẹ́rẹ́dìwẹ́rẹ́ la ṣe kíni la tún já sí yẹn. Á tù yín lára, á tu àwa náà lára. Ẹnìkan kan ní wa ò ní ṣe kíni kò ní pẹ̀dín. Ayọ̀ tá fi bẹ̀rẹ̀ ọdún 2022 yìí. Ayọ̀ yìí náà la fi ṣe kíni o, la fi parí ẹ̀. Ẹ̀wọ̀n kó tá bá ti ṣe ìjìnlẹ̀ inú ìwé ìròyìn apá kìíní àti apá kejì. Aago 9 àbí aago 9 kọjá ìṣẹ́jú belenja. Ọ̀rọ̀ tó ń lọ lè tó tún kàn tó tún máa ń bá afẹ́fẹ́ wọ̀yá àjà ní ìkànnì iléeṣẹ́ rédíò tó ń gba 100.9 FM. Níbi tá a ti máa ń gbé èyí tó ṣe gbòógì yẹ̀wò nínú ìwé ìròyìn wa ti olójoojúmọ́ ti orílẹ̀-èdè. Ẹ ti mọ̀ pé láyàájọ́ èyí kì í ṣe èmi nìkan mo máa ń wà lórí ètò. Mo máa ń mú contracted body's friend mi dání. Kókò dá bí mo ṣe wà kí n má ní bodyguard. I've got one. Sure, you know you're one. Is that? You are one. You know you are my bodyguard. Are you referring to the main clause or subordinate? Either, I'm none. All of the above and none of the above. Language I know. Ẹ̀wọ̀n ẹ̀yin ará ilé ẹja ṣe pápápá orúkọ tèmi ò tí ì yí padà. Yèyé Oluwaseun fún mi Ajibose lèmi jẹ́. Queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi nílé lẹ fẹ́ràn tẹ máa ń pè mí àbí kẹ máa pè mí. Ìwọ́n máa kí yín pé ìnákúáná. Ẹ̀yin tèmi lè máa ń jẹ́ kó yẹ yín pọ́mọ gbìrà pọ́nbélé ni mí. Mi ní fọwọ́ òsì júwe lè fádà mi àti mọ́dà mi. No, not at all. I'm not going to do that. Ìgbìrà pọ́n máa wá kí yín nílé. That's a demonstration of eloquence. Oh yeah. Àwọn afúrò pàwọ̀ àgbèrè ògbé èbò kẹ́lẹ́ mọ̀ pa gbé èbò dáadáa. Òun mo ṣe spoken. Yeah. All of the above ti yẹ yín léjà yìí. Arasambi Balenkogi. Can you imagine? Allah. Ẹ wo, èmi àwọn sọ pé ìyẹn náà o, wà ó ní. Tó nínú Ọlọ́run bá mi ni wà láàyè mi wà Adéda ṣẹ̀dá bá ti ń túkọ̀ ayé mi mọ̀ ṣé o tí ó sì rí lágbá mi ògo ní forúkọ rẹ̀ mímọ́. Elédùà tó pa mí lálẹ́ àná tó tún jí mi láàárọ̀ tòní láì gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni ògo ní forúkọ rẹ̀ mímọ́. Adéda ṣẹ̀dá tó pa mí mọ́ Ọlọ́run ọba mi àgbà ọlọ́dẹ tí ṣọ́ mi tẹ̀mí tògo. Ọlọ́run ọba aládùúgbò gbogbo àdójúkọ ìpèníjà ayé ìlú ọ̀gànjọ́ òru tó o ṣàánú èmi tó o jẹ́ kí n bá wọn lálàkàlà tó o dẹ̀ tún dáàbò rẹ bò mí ògo ní forúkọ rẹ̀ mímọ́. Ọlọ́run ọba mi tí ò gbowó ọlọ́dẹ lọ́wọ́ mi bẹ́ẹ̀ tí ò gbowó ilé lọ́wọ́ mi gbà tí mo rìnrìn àjò oṣù 9 lọ́jọ́ sí nínú ìyá gòkè
ògo ni fún orúkọ rẹ̀ mímọ́. Ọlọ́run ọba mi tí ń dáàbò bò mí ní gbogbo ìgbà tí ó jẹ́ pé ó ń pèsè jíjẹ àti mímu lẹ́rọ̀ fẹ́mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń gbádùn wa láàárọ̀ tòní, ògo ni fún orúkọ rẹ̀ mímọ́. Adẹ́dàá ṣẹ̀dá tí ò jẹ́ kémi àti yín wà ní dùbúlẹ̀ àìsàn lónìí kájọ wà níbi ó ń ta mí ó ń ro mí nílé ìwòsàn, ògo ni fún orúkọ rẹ̀ mímọ́. Ọlọ́run ọba mi tí ò jẹ́ kó jẹ́ wípé èmi àti yín wà nínú ọgbà àwọn atọ́mọkọ́ lọ́wọ́ tí ò jẹ́ wa nínú hílàhílo lọ́wọ́ báyìí, ògo ni fún orúkọ rẹ̀ mímọ́. Ọlọ́run ọba mi ọba tí ò jẹ́ bá wọn jẹ́wọ́ tí ò bá wọn jẹ́rìn lókùnà láyé, ògo ni fún orúkọ rẹ̀ mímọ́. Ọba tíbi kì í pa tí kì í sọ pé tútù inú òun, ọba torí kì í fọ́. Ọlọ́run ọba ìwọ ló sì dá ilé ìwòsàn ló dá wọn dókítà alábẹ́rẹ́ tí ń ṣiṣẹ́ ń bẹ̀. Ọba tí ò gba abẹ́rẹ́ rí, ẹlẹ́dàá tí ó lògùn bíi titi wa kó tó gbéra sọ. Ọlọ́run ọba mi tí ò gbomi gbẹ̀jẹ̀ kó tó dúró déédéé, ọba tí ò gba COVID-19 kó tó wà láàyè. Ọlọ́run ọba mi tásà sí àwọn àbìlù ẹ̀bólà tí ò bá nígbà kọ̀ọ̀kan, èdùà tí ò ṣojo rí. Ọlọ́run tó dá gbogbo ẹ̀dá tí ń ṣojo wọn ní ògo ni fún orúkọ rẹ̀ mímọ́. Ọlọ́run tó yọ̀ǹda àkókò yìí fáwa lásìkò yìí náà tó ní àwà lẹ́nu iṣẹ́ ìṣẹ̀dá tiwa báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ló wà níbi tí ò wù, àwọn kan wà níbi tó wù wọ́n, àwa náà wà lẹ́nu iṣẹ́ tiwa báyìí. Ọba tí dégbò ojú ẹ̀dá ládé, ògo ni fún orúkọ rẹ̀ mímọ́. Orúkọ rẹ̀ làwọn ọmọ yìí ní gbogbo ìgbà nítorí pé ìwọ náà ni àpáta tí agbára gbá àgbọ̀kàn gbójúlé. Ọba tí ò dà wá láàmú, ó ṣe ẹlẹ́dàá tiwa, ó mọ̀ ṣe o. Ọyẹ́ tó ń fẹ́lẹ́lẹ́ yéé bíi tafẹ́fẹ́ Canada. Ọba tí òjò gbòdì lára wa mọ̀ ṣe o, ó gbòdì lára àwọn kan kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n o, ṣùgbọ́n jọ bá a ṣe gbogbo ẹ̀ déédéé Ọlọ́run ọba. Àwa ọmọ èèyàn ni tá a bá tiẹ̀ ti rántí orúkọ rẹ̀ tá a rántí wà láàyè rẹ̀, ó máa ń dàbí ká máa ṣáà máa gbé ọ̀gá ní gbogbo ìgbà ni. Nítorí pé orúkọ rẹ̀ náà ni wọ́n yìn lọ́jọ́ sí. Tó jẹ́ wípé ilé ìṣọ́ bábélì Ọlọ́run ṣàánú. Ọṣẹ ẹlẹ́dàá tiwa iṣu bẹ́lẹ́ bẹ̀rẹ̀ bùkátà fágbẹ̀ òkú gẹ́ntàjù bó di bùkátà fún ní àgbàdo tọ̀nà bó ló bá di bùkátà fẹ́lẹ́ kọ́mọdélé ayé mo di bùkátà Ọlọ́run. Ọlákìtàn Adégòkè yín rèé o, ẹnu iṣẹ́ rí ju tiwa láwà yìí, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. The trending issues ọ̀rọ̀ tó ń lọ kó tó di pa àtẹ̀síwájú, àdúpẹ́ lọ́wọ́ gbogbo olólùfẹ́ wa tẹ́lẹ̀ ṣe kẹ́ mọ́ gbọ́ wa o. Ní pàtàkì jùlọ more importantly o ká máa dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí ìkànnì Tùngbádé Senior Libra himself, the Pace Center. We really appreciate you my wonderful dad as we do call you. Èèyàn ní yín sà, your excellency o, tàbí àmọ́ tó dáa lọ́kùnrin. Ẹ sà, anytime I set my eyes on you, I think about you, I feel so much elated and fulfilled. Thank you so much, sir. I really appreciate you. No, it is never a matter of demonstration of eloquence. I must be sincere with you. No, when we are to talk about Abiyamo, is indeed one. Ọkàn pàtàkì ni. Kí ló ń tá a gbé wá sórí ètò lónìí tá a sọ̀rọ̀ ní pápá kẹ́yìn ọ̀jọ̀gbọ́n onílàákà ìkẹlẹ̀ títí bá a dá sí o méjìlá fẹ́ nà ní sórí atẹ́gùn báyìí láì dènà pẹ̀lú láì fàkókò ṣòfò. Àkọ́kọ́ náà àná wọ́n ní ọ̀rọ̀ àsọkùnrin jọmọ̀ mi gbẹ́nà, àwọn àgbà sì bọ̀ wọ́n ní wípé sẹ́ẹ̀ iṣu àtẹnumọ́ràn kan báyìí wọ́n ní kì í jóná o. Àdúpẹ́ à ń gbìyànjú àti kékùrú ọ̀ràn kò láwùbọ́. Ẹ tún gbọ́n owó ẹ̀ sáwo. Ọlọ́run kò ṣàánú fún wa. À ń sọ̀rọ̀ nípa lánàá sọ̀rọ̀ nípa ìwà ìbàjẹ́ àmì sí criminal act. Gbogbo àwọn ìwà ìbàjẹ́ lọ́lọ́kan òjọ̀kan tá a sọ̀rọ̀ lọ́tún sósì, a sọ̀rọ̀ nípa àwọn ẹ̀ṣọ́ aláàbò, a sọ̀rọ̀ nípa àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn olórí orílẹ̀-èdè tá a gbé yẹ̀wò lẹ́nu iṣẹ́ látàrí pé káwọn kan fẹ́ gbá wọn kan sẹ́gbẹ̀ẹ́ kan, òpá wọn kan, oríṣiríṣi àwọn àdójúkọ tó jẹ́ ìwà ìbàjẹ́ tó bí ń hù, tí bàbá ń hù, tó máa ń hù. Ṣùgbọ́n láfikún ẹ̀ láàárọ̀ ti tòní, a sì mẹ́nubà náà lánàá, ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ yìí kò dáa tó nípa bí ó ṣe jẹ́ pé àwọn ọ̀dọ́ langba tí wọ́n pọ̀ gbòòrò nísìn ẹlòmíì tí èké tí ì di ọ̀dọ́ ṣùgbọ́n tó ti dára ẹ̀ mọ́ àwọn ọ̀dọ́ tó sì fẹ́ máa gbégbé ayé àwọn ọ̀dọ́, ṣùgbọ́n èrò tó ń bẹ lórí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí rò pé bóyá ọmọ òun ò tí ì gbọ́n, ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti gbọ́n tó lè gbé bàbá àti ìyá rẹ̀ ta ó ní agbára. Àwọn ọmọ tó já sí iná kún gbòòrò nísìn táwọn ọ̀dọ́ tàbí ìṣúra. Àwọn ọmọ mi. Ọmọ owó bẹ̀. Ọlọ́run ṣàánú. Tó ẹjọ́ nítorí ìtọ́lọ́mọ ọba ó ti yé yín o, àwọn ọmọ báwo ni ẹ ṣe ń kọ́ YAHOO. Ó ti yé mi. Àwọn alálùbáríkà wọ́n fáwọn náà ní súná lọ́jọ́ tán fẹ́ náà ló kọ́. Tó tẹ̀ tí wá rí àwọn yẹn náà tún wá ní nǹkan kan, àwọn ìyá wọn tún wá dẹ́gbẹ́lẹ̀. Ẹgbẹ́ àwọn ìyá wọn wà. Ẹgbẹ́ àwọn ìyá ṣọ́ọ̀bù àbí àwọn ẹ̀tún já sí. Àwọn ìyá wọn ní association of YAHOO mothers. Àwọn ìyá wọn wà táwọn náà ń ṣe ẹgbẹ́. Àwọn náà tún wà association of kìnní. Tí wọ́n pé nílé ayé yìí
bó bá àwọn ìyá wa lọ́nà ọjà wọ́n máa ń ṣẹgbẹ́ ẹgbẹ́ àwọn aláta ẹgbẹ́ ilé ìlò náà máa ń pè wọ́n ẹgbẹ́ àwọn eléso ẹgbẹ́ oṣù wà lọ́jà so òun làwọn ìyá tí lóríṣiríṣi ẹgbẹ́ aláta eléèlò náà máa ń pè wọ́n ẹgbẹ́ àwọn ẹlẹ́ja nǹkan ọbẹ̀. irú wọn kan ní ìgbà tí mo fi wà ní tàbí wà níléèwé gíga Alábísí Ọ̀nàbànjọ ọdún yẹn lọ́hùn tọ́mọ yẹn parí ilé yẹn tó pe bàbá àti màmá ẹ̀ pé kán wá sí kán ṣọjọ́ bí kán ṣe pàtì òrùmọjú ọjọ́ yẹn ní jẹ́ agbègbè ìkànnì Ìjẹ̀bú yẹn ṣàkàfọ́ láṣìírí òrùmọjú ọjọ́ yẹn tán sùn náà nílé yẹn ló dáwọ́ mọ́ gbogbo wọn àwọn òbí ẹ̀ ó pẹ́sì wọn mọ́lẹ̀ ó wáyàn wọn gan seriously reward kan ní ṣùgbọ́n fún àtúnwọ̀n jáwọ́ náà. àbúrò ti jáwọ́ ànímọ́ náà ní àwọn ìyá wọn kóra wọn jọ. ọmọbìnrin ìkan ní ìpínlẹ̀ Anambra ìyá ẹ̀ ní kòpẹ́kòpẹ́ ìyá ẹ̀ ló tán ló kọ́ ní ilé ìtura. ṣùgbọ́n pé ní kòpẹ́kòpẹ́ ṣùgbọ́n pé kòpẹ́kòpẹ́ ní àwọn kan wọ́n tún bá ààyè afàyàfà nínú nínú yẹn náà tún já yán. afàyàfà ni Yorùbá ń pè ní ejò lákàyè. ejò lákàyè snaky ó ti mọ̀. àwọn yẹn náà aluta continua ni òun náà ń ṣe lọ. ẹjọ́ la bí ẹ máa wo kẹ máa rán. àwọn kan lẹ́pẹ̀ẹ́ lájọjọ yìí ohun táwọn ọmọ tó ń tolóńtoló wọ́n dàbúrà níwájú ti báyìí. yẹ́sìkẹ́. dáìpà kan náà ń pè. wọ́n wọ ọ̀bìjà wọ́n bọ́ sí inú ATM yẹ́sìkẹ́ abo ti pọ̀. ẹ̀rọ pọ̀wọ́ pọ̀wọ́. ẹ̀rọ pọ̀wọ́ lórí wọn kò pọ̀wọ́. wọ́n kò ṣe ṣáà ṣàná tán báàgì gbogbo wọ́n kinds of alábọ̀dì ẹ̀rọ pọ̀wọ́. wọ́n sún sẹ́yìn kò dún gbàgán kò dún gbìnríngíndé. Adegoke àsìkò sì ń lọ. mo ní nǹkan kan tí mo máa ń rántí ìlú yìí ó mọ kan tí mo máa ń rántí Nàìjíríà èdè ojúmọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ lórí Naija tuwa. mo tuwa fún yín ọlọ mo tún ṣe báyìí mo dab fún yín Naija my great country I hail you now una dey do well. Adegoke. àwọn abiyamọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n sànjà nítorí irúfẹ́ àwọn ọmọ yìí náà. yẹ́sìkẹ́ tá a fi dẹ́gbẹ́ tán fi dẹ́ èmi ò sínú wọn tán lè dẹ́gbẹ́lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ abiyamọ náà wà ọmọ yín ẹ̀ tẹ́ rí ìgbìyànjú yìí sẹ́yìn gbé àfihàn kó ní lójọ́dún mẹ́ta lọ́mọ láyé. ló báyìí máa ń ṣe ni báyìí mo jẹ́ ǹdẹ́rìn pa Adegoke báyìí máa ń ṣe ni wọ́n á mọ ọmọ wọn yẹn kì í ṣèwọ àmọ́ wọ́n á lé ọmọ yẹn lọ́wọ́ báyìí. bọ̀dá Sàbírù tí orí àbúrò rẹ̀ yìí mo fẹ́ wà lọ́dún ẹ̀ fọ́dún kan ìmí oṣù mẹ́fà mo fẹ́ kó bá mi kọ́ gbogbo iṣẹ́ yín yẹn ìyẹn wàá bẹ̀rẹ̀ láti bí ó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fọṣọ ọ̀gá fẹ́ lọ repo òun ni ó lọ rà ọ̀gá fẹ́ dáná òun ni ó lè ti kọ́kọ́ lò bí oṣù mẹ́fà kó tó wá fojú ẹ̀ mọ iṣẹ́ tó bá ti wá mọ̀ á wá ṣẹ̀ wá gbà yọ̀ǹda ó tẹ̀ wọ́n kan tó ti ń ṣe freedom fún wọn sí sínú àwọn ìyá wọn máa ń dùn pé ó sọ̀rọ̀ nípa àwọn association of mother of YAHOOL ó ti yẹ máa jà bí ó ti yẹ yín lẹ́nu. orúkọ tí mo fẹ́ rántí. ọtí má dárúkọ tí á dàbí pé à ń ṣe polówó wọn ọ̀dẹ̀ tí gbowó polówó wọn wá fún wa it shouldn't be like that. kò pẹ́ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti agbègbè kan tí ó fi bẹ́ẹ̀ jìnnà sí agbègbè Ìkòròdú náà sọ pé màmá kan tiẹ̀ ló ń sọ fún ẹ̀gbọ́n pé àbúrò ẹ̀ yìí tó wá lò ó náà kò sí wàhálà. sórí yẹn kódà ìyá gan ló tún bọ́ sọ́jà ló tún ra nǹkan tí ó fi kún lórun tí ó máa fi kún lórun ìyá ló tún rà wá fún ẹ̀gbọ́n ìyá gan ló tún ṣe oúnjẹ tó fi fún tó máa kún ọmọ lórun kó sì kún lórun àbí tó fi pa ìdágbére ni tó fi dágbére oorun ọmọ tó lóyún ẹ̀ fóṣù mẹ́sàn-án níyà tó fún ní ọmú mu o. ó ní kó wá kó òun rẹ̀ kan fi gbé kan ga kó òun rẹ̀ kan abiyamọ tọ́jú ọmọ tọ́lọ́run fi fún ẹ tó bá dàgbà tán. yóò kó balẹ̀ sanjọ́ fún ẹ lẹ́yìn tó bá lọ sọ́jà.
aṣọ ní ọmọ ní káàrà ká tó raṣọ. Kàtàṣọ tó bá taṣọ tán kó wá mọ̀wò rẹ̀ kó fi tọ́mọ ló jẹ́ ń sọ pé ọmọ dàbí ọbẹ̀ lọ́mọ tó bá gbélé náà ò ní jẹ́ kíkan ẹ̀ bó dọ̀la. Wo ayọ̀ abẹ́ yẹn ni. Ó ní agbára ó ti yí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá tá à ń bá you understandment us in the houses. Àwọn pọ̀ sí láwùjọ kọ́lọ́run kó ṣàánú wa bí wọ́n ṣe ń pọ̀ lọ bẹ́ẹ̀ ni àwọn àbúrò wọn kan àwọn àbúrò wọn kan tó bá wò ní ṣe ní ọ̀nà Abẹ́òkúta. Ó ní agbára. Ọ̀nà Abẹ́òkúta mi ìfẹ́ fi gbogbo ẹnu mo ti yé yín ọ̀nà ọdún. Ìpínlẹ̀ Ògùn lọ fẹ́ pé medicine state. Ó ti yé yín ọ̀dọ̀ ìlú tíọ́ntíọ́n ni. I am from Ẹ̀gbá. Ẹ̀gbá máa ń lo ṣàbí gbòǹgbò àkàlà. Gbòǹgbò yìí náà ni. Ṣé Ogun state náà ń pẹ́ Abẹ́òkúta? Medicine state. Medicine state. It's alright. Ó ti yé yín nílé. Kọ́lẹ̀ bóyá the same spelling ni. As we are talking as I am the talk. Àwọn yẹn náà tún gbéra wọn. Mo wọ́n gbọ́jọ́ orí àwọn ọmọ yẹn pé ikán. Kò sí kan tó ti ní irùngbọ̀n rí láyé. Níbo la ti ó fẹ́ jí ni? Ó fẹ́ jí irùngbọ̀n yẹn ni. Wọ́n tún ti mọ ohun tó ń jẹ́ apẹ́. Ó lágbára o, ọmọ ọlọ́mọ. Mo tún ti kọ́lù kan láàárọ̀ yìí lórí ayélujára náà. Ìyẹn náà ọmọ tó náà ń yàn lórí ọ̀rẹ́bìnrin yìí náà ọmọ ọdún mélòó ni ìyẹn náà fẹ́ jẹ́? Ok, wọ́n lọ́mọ ọdún mẹ́rìndínlógún àwọn yẹn gbọ́dún kan lọ́wọ́ àwọn ọkọ gbọ́dún kan lọ́wọ́ ìyàwó Adegoke gba tí mo wà ní ọjọ́ yìí ní ọmọ ọdún yẹn mo ṣì ń lọ léwe mo ṣì ń tẹ́wọ́ gbowó oúnjẹ. Àsìkò sí. Oh my goodness. Ọ̀rọ̀ yìí ń ṣe bí eré. Kì í ṣe eré ó jọ bí àwàdà bẹ́ẹ̀ kì í ṣàwàdà ọ̀rọ̀ tó ń pa gbogbo wa tó ń kàn wá lóminú gẹ́gẹ́ bí abiyamọ ni. A ti kàròyìn láàárọ̀ yìí a ti gbé oríṣiríṣi ìwé ìròyìn a ti rí ọ̀kan òjọ̀kan ìṣẹ̀lẹ̀. Àwọn tọ́lọ́pàá dá dúró ní pẹ̀lú orí àwọn tó ń dá dúró pẹ̀lú ẹ̀yà ara àwọn tó ń dá dúró pẹ̀lú nǹkan ara obìnrin tọkùnrin gbogbo ẹ̀ lóríṣiríṣi ó ti pọ̀ jù ká má tan ara wa jẹ bó ṣe pọ̀ bàbá ìṣúra nínú ìwé ìròyìn ló pọ̀ lórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló lépa bí ẹ̀ wọ́n tún ní ẹni tó bá fẹ́ràn jù kó lọ rèé mú wá àní bímọ tí ó pa wá ọ̀pọ̀lọpọ̀ bímọ kínní yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ń wò wípé tó bá tiẹ̀ ti lè rí owó díẹ̀ á jáwọ́ iye ṣé dẹ̀ rọrùn bẹ́ẹ̀. ṣáájé ajédèjẹ ajẹ kan apajúdé ni. ọ̀pọ̀lọpọ̀ ìyá mọ̀ ó tẹ̀ mọ́ra ó rò pé bó ṣe ń lọ ń sìn ní ẹ̀jàrí ọmọ náà. àná òun náà fi dẹ́gbẹ́lẹ̀ Adegoke. àwọn òbí àwọn ọmọ yìí. àná dẹ́gbẹ́lẹ̀ táwọn náà ń ṣàǹkó tó máa ń pè jókòó. àwọn ọmọ dáàsì nìkan. ó ti yé yín wá ẹ completed ẹ yòókù fúnra lérò yìí tó ní pé kí ẹ̀gbọ́n kó lo àbúrò kí àwọn lè wà níyọ̀tọ̀ mi ayọ̀dàbí ó wà ní ilé ńlá báyìí. ibi tó máa ó ti lọ wò wá. oṣù ọ̀nà pé wíwá kérésìmesì ọdún yìí tó bíyá ló lè fara délé mọ́ láì ṣàlè sọ. níjọba tèmi wò láwọn ìjọba wa tẹ à ní yìí o àbàìmọ̀ kó má jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ti gbàgbé màmá relé. ó lè jẹ àpàdé lẹ́sẹ̀ Jésù nígbà tó ṣì wà láàyè. orin yẹn èmi gan ti kọ́ fúnjọ́ tí mo ti gbọ́rọ̀ yẹn mo ti ń tọ̀ tó bá tún ní ayé wà wà á tún yàn mọ́kàn tó wá yìí. ìjọba ká má fi àsìkò ṣòfò ká ṣe gbogbo ẹ̀ ní pápápá. ká lè ṣojú òpó sílẹ̀. ìjọ agbẹ́rọ̀ yẹ̀wò lánàá ẹ̀yin tẹ̀ láǹfààní láti gbọ́ lánàá tá a gbé yẹ̀wò yìí. àwọn bọ́ìsì láti tó ogún ọdún wọ́n dàgbòrò ọ̀pọ̀lọpọ̀ ẹ jọ̀ọ́ nítorí tó lódùmarè kí la fẹ́ bá àwọn ọmọdébìnrin wa sọ. ọ̀pọ̀lọpọ̀ á ní ìwọ ò ní ká I can marry you. No, báyìí ni. Don't you know your mate? Do I look like your mate? ọjọ́ tí ọmọbìnrin mi bá ti lè láǹfààní tó fi lè ti ra kí lorúkọ kíní tá ń dé sórí wíìgì báyìí. ìgbà bẹ̀rẹ̀. egungun tó nà egungun tó nà lórúkọ ẹ̀ ostate bóònù ọjọ́sí ostate o mọ̀ pé egungun tó nà òun lọmọ mi ló fi tún aya ló ń lé o ló fi tún aya o ti ṣèpolówó fóònù o ti dárúkọ. àní fóònù tó wọ bàtà gíga. ló yẹ kó sọ tó wọ bíi inches bíi tó máa ń gbé wọn ga báyìí ó ti yé yín ìgbéraga wọn dẹ̀ pọ̀ tó bá mú dání. mọ́mí mi máa ń sọ̀rọ̀ fún mi bọ́lá náà ní jàre wọ́n lábí ń ṣàtàmẹ́ǹtì sùn bọ́ọ̀lù máa ṣe ní gbogbo yín. ìdẹ́wọ́n adẹ́nu bó ṣe máa ṣe ní má wòran.
Tọ́nà sọ́bọ̀ mi náà. No, Tọ́nà sọ́bọ̀ mi. wọ́n ń lórí ilé. Yàtì. Jẹ́ ìyá ilé ìmú dání. Ẹ jọ̀ọ́ kí la fẹ́ bá wọn mọ̀ sísí ìsọ. Ohun tó máa ń ṣe Ẹ jọ̀ọ́. ni. Ẹ̀yin abiyamọ Jẹ́ kọ́kùnrin tó máa jọ wájọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wá lọ bá pé dájọ́ jókòó kájọ ru ọjọ́ iwájú wa. Ó máa wò yẹn ní tìka. Tẹ̀gbìn. Obìnrin mi ò lárò jìnnà. Bí ẹni tí ò lọ́jọ́ ọ̀la. Ó lè jẹ́ bọ̀bọ̀ tó máa wá wá lè má ju 22 years lọ tó bá ti gbé Tó ti gbé mọ́tò bọ̀gàn ni. Ọkọ̀ bọ̀gàn ni. Inú ìyá máa mọ́ ẹ̀dùn ni. Ó dẹ̀ jẹ́ yẹn màmá ìkílẹ̀ fẹ́ tamọ́ ẹ lọ́fùfù. Kí ló dé? Ṣé nítorí tá jẹ iná? N tá jẹ iná. Ẹ̀dẹ̀gbò ti kúnlẹ̀. Ọjọ́ ìkúnlẹ̀ ìlàkàkà ọjọ́ ìkúnlẹ̀. Ṣé òkú pani níbi? Ṣé ṣọjọ́ tó yẹ kéèyàn sùn téèyàn rọrùn sùn. Ìrìn àjò oṣù 9. Àmì hello ẹ ti mọ bó ṣe ń ṣe yín oyèyé sà nígbà yẹn gbogbo ìrìn àjò tẹ̀rìn. Èmi náà mọ bó ṣe ń ṣe ẹlẹ́dàá yá mi Adegoke. Ṣéjọ́ kó o fẹ́ dẹ̀gbẹ́kẹ́gbẹ́ ní kọ́mọ́ ní kó má fẹ́ ta. Bá bẹ̀bẹ̀ mo bá máa fẹ́ fẹ́ra. Màá ní ìdàlẹ́ rọ́jú sẹ́ ó kù díẹ̀. Àjọ mọ̀ wẹ̀ta ìmọ̀ oṣù 9 fún wa pé ìdàlẹ́ ń jọ. Wá wá àwọn ọmọ yẹn ń sìn àwọn òbí wọn sórí mo máa ń sọ kinní kan pé lédè Gẹ̀ẹ́sì pé if you fail to correct your children today, especially their mistakes, you will hire a lawyer tomorrow. It's confirmed ni. Honestly. Gbogbo òbí àti alágbàtí. Tí bàbá wí ó máa bínú ni o. Mi ìfẹ́ kó bínú, mi ìfẹ́ kó kó oúnjẹ sílẹ̀, mi ìfẹ́ kó kúrò nílé o. Àgbà tí ò bá ti kẹtàn, tí ò bá ti kẹ́hùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré. Tí ọmọ ẹlòmíì ọjọ́ tó ọmọ ẹlòmíì bá ti lè ní admission báyìí. Age of 17, 16. Freedom ti bọ́ mọ́ ni. Àwọn náà ti bá àwọn ẹgbẹ́ ṣe ń ṣe nìyẹn. Yéé! Òyìnbó tó máa ń sọ ni. He's not an undergraduate. Ó ti tójú bọ́ fúnra rẹ̀. Ẹ fílẹ̀ náà bọ́ ṣe ń ṣe nìyẹn. Ìyá mi ò tẹ̀ níbo kò ní bojú wẹ̀yìn lọ́wọ́ ọmọ yẹn léèwé o. Tọ́lá ni ó lè ṣí báyìí. Dáàdì Tọ́lá ni ẹ fi wọ́n lẹ̀ báwọn ẹgbẹ́ ṣe ń ṣe léèwé nìyẹn. Follow the trend of time. Trend of time tó ń follow bí o. Àbọ̀ kóòtù rẹ o. Kì í sọ báwo orí ṣe máa ń sọ. Ṣẹ̀dá máa ń jẹ́ àjẹká ní ìgbẹ̀yìn ayé. Wọ́n láǹfààní làkàkà. Ọ̀rọ̀ dójú ẹ o. Àwọn bọ́ọ̀sì yẹn ń pọ̀ sí. Ẹ̀mí àwọn ọ̀dọ́mọdébìnrin tó ń ṣòfò dànù ó ń pọ̀ sí. Kádàrá ẹlòmíì ti yóró ó ti jòrò tán lórí ìdúró. Ọ̀pọ̀lọpọ̀ awẹ́lẹ́wà omidan kò ṣe ìkọlù mọ́ nígboro. Ẹ̀rù ó máa bá ní pé ṣé kìí ṣe pé wọ́n ti fọwọ́ bá a ṣá. Ẹ jọ̀ọ́ tìbẹ̀rù bójó lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́kùnrin tó serious fi ń láya. Ẹ di pé pásítọ̀ ẹ jọ̀ọ́ ṣé kìí ti ṣe àlòkù òyìnbó ṣé wọn ò ti lò ṣé kìí ṣe àmúkú ọ̀sán ṣá ǹjọ́ ìjà ò ti tán gbá ṣògo sì kù lára rẹ̀ ṣá ẹ dákun ẹ bá mi ṣàdúrà sí ẹ jọ̀ọ́ gbogbo òbí àti. Kó má di pé àdìhẹ́n torí tó máa kọ ni pé ẹ dákun ẹ gbà mí ó dájú n kò ṣe mọ́ o lórí tó ń kọ. Àwọn ajá tójú ọ̀pọ̀ lẹ̀ arapọ̀ there is what there is no. There's plenty word no plenty time. Àmọ̀ràn wo la fẹ́ fún àwọn ọ̀dọ́mọdébìnrin wa àwọn sísíbìnrin wa gbogbo. Àwọn ọ̀dọ́ ńlá ń gbá wa. Wọ́n fẹ́ lọ ṣe assignmenti lọ́dọ̀ pẹ̀lú mi lọ́lọ́. O ṣe jẹ́ndẹ̀rín pẹ́. Ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ ìṣẹ̀lẹ̀ ní ìjẹta òde òní ní ọjọ́ ìṣẹ́gun. Mò ń sọ̀rọ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ Jímọ̀ àbọ̀jọ́ Sátidé ni mò ń sọ. A pàdé ní àwọn ibi tán ti máa ń ta ẹ̀rọ alágbèéká. Nìyá yẹn bá ń sọ wípé eléyè kan lòun fẹ́ ra ọmọ bá ní eléyè báyìí ní kó rà pé nítorí pé nǹkan tóun fẹ́ fi ṣe kò ní lè. Ìyá wo ni lè dúró wò tán. Mo wá ní jọjàre Sweden kí ló máa fi fóònù ní ó yẹ kó ti yẹyìn àwọn tèmi ń sáṣẹ́. Tètè mọ̀ it's alright. Adegoke já pójú òpó sílẹ̀. Ẹ̀yin tí a nílé ẹ láǹfààní láti kàn sí wa lórí 08056131009 08056131009. Tàbí 08113051009 08113051009. Wọ̀nyí lójú òpó tí ẹ láǹfààní láti kàn sí wa. Ẹ̀yin tẹ́ máa bá wa sọ̀rọ̀ lójú ewé WhatsApp wa ẹ ti mọ ojú ewé WhatsApp wa ti Tungba FM live ojú ewé WhatsApp yín tẹ́lẹ̀ wà lójú ewé Facebook wa ní Tungba FM live ẹ fi gbogbo èròǹgbà yín gbogbo ṣe rí ẹ̀yin ẹ kọ síbẹ̀. Hello ẹ káàárọ̀ sà ẹ bá mi gbóhùn òkè sà. Ọlọ́run ló ń tò ó. Àmín.
mi náà fi gbogbo ara kí yín sà. Bẹ́ẹ̀ni. Àmín. Dọ́gbọ́n ọmọdé tèmi. A má dà mí lóhùn bàbá mi. Gẹ́gẹ́. Àwọn ọmọbìnrin ìsinyìí àjẹjọ 40 years to 2 years ẹ máa rí iPhone lọ́wọ́ wọn. Ṣó ń gbáyé. Wọ́n máa wọ one shot ìgbọ́dọ̀ tí wọ́n fi ra iPhone lọ́wọ́ wa one shot. Nígbà yìí pé àwọn òbí wọn lọ́wọ́ gba àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣá ìwò ìdáná. Nígbà tó ná ọmọdé sùn títí èyí òjò á ń gbéra lọ sọ́dọ̀ títà yẹn ṣẹ́dọ̀ tó títà tí ẹ̀ ń fọ́mọ ẹ̀ tí ẹ̀ bọ́ ni tàbí kí ni táwọn náà sọ̀rọ̀ ẹ̀ kiri rí ni. Ẹ̀ kọ́ mo 15 years 17 years máa tó fi lẹ́sọ̀ 350 iṣẹ́ wo ló ṣe wọ́n wá ló jí wá gan nílùú yìí. Ẹgbẹ́ tó ọlọ́run yóò bàjẹ́ o. Àmín o. Hello. 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 Ẹ káàárọ̀ o. Yes ma. Láti. Yes ma. Àgbáyé mà. Bébí tí mo sọ pé ojú mi rí. Gẹ́gẹ́ ọmọ ọlọ́pẹ́. Àbí wọ́n sọ̀rọ̀ proverbially àbí o. Ẹ ṣé gan mà alájà. Bẹ́ẹ̀ni ẹ ṣé. Àmín 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 àmín. Ẹ ṣé Ọlọ́run ló ń tò. Ẹja wojú wo ni. Hello mi ó dà ẹja ṣe báyìí. Hello. Ìyẹn rebete o. Hello. Hello sir. Ẹ káàárọ̀ sir. Ẹ kú ojúmọ́ sir. Ẹ Yes káàárọ̀ sir. sir. Ẹ káàárọ̀ sir. Yes sir. Àmín àmín. Àwọn abiyagba ló pọ̀ jù sí. Ìjọba wọn ní ọmọ ẹni ìpàtàkọ̀ ó kájọ wá sílé. Tó mẹ́ni sì ní lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀ lórí àwọn ọmọ. Kọ́lọ̀ kó fún ọmọ tó fún alọ́mọtọ́ ni. Àmín. Àmín. Nígbà wọn sí ọmọ 13 years. Nǹkan tó ń gbé lásán tó máa lọ fún yàtọ̀ ìjọba ìtọ́mọ yìí ṣe ọmọ ní àbókè ọmọ tí mo bí. Ṣe bẹ́ẹ̀. Tó kọ́lọ̀ kó fún ọmọ alọ́mọtọ́ ni tó gbé nǹkan tó tẹ̀lé lọ́wọ́ ọ̀hún tó pọ̀ jù wá òun ló ti wáyé. Ẹ ṣeun. Hello. Ẹ ṣé gan sir. Hello, ẹ máa pé tó. Ọlọ́run ló ń tò ó. Ẹ kú ojúmọ́ o. Yes Yes sir. sir. Orúkọ tèmi ni Ààrẹ Múra sí ọkọ̀ ìbílẹ̀ kẹ̀. Ẹ káàárọ̀ sir. Mo kí yín oyè yóò. Sir. Ní kí yín mo kí yín. Bàbá ẹ ní tẹ́sà. Ẹ kú sí. Yes sir. Bí ẹ ti rí ilé ìfẹ́ sọ pàápàá jùlọ, kò sí òbí tó máa wà láyé tó máa ní pé òun ní kẹ́ tọ́jú ọmọ. Tó
ṣùgbọ́n àwọn ọmọ náà bí sí àti kọ́nà bọ́lá tó máa ṣàánú fún wa ní. Ẹ wo ọ̀dọ̀ tó gbà pa ọmọbìnrin yẹn. Ẹ wo ọmọ kékeré àwọn tó pa náà kékeré làwọn náà. Irú àwọn babaláwo náà ni wọ́n ń dé sáàrù yẹn fún ọpẹ́ lọ́wọ́ àkọ́bá yìí wá. Irú àwọn babaláwo náà ni wọ́n dífá, irú àwọn pásọ̀ ni wọ́n dífá, àdúrà àwọn àbáwọn náà dífá yẹ fún wọn. Ẹ lọ wá ọmọ báyìí wá lọ gbé orí èèyàn wá torí kí ni níbo là ń lọ. Táàrọ̀ kò tó wà lábúrò á gbé bàtí lọ́rọ̀ owó. Àti àfẹ́ lówó bàtí kíláàsì bàtí pàtípá. Ẹni tó náà bọ̀ bá tẹ̀ sí kọ́mọ́ kò lè ní. Ọ̀nà ọmọ wọn ni tọ́nà bá kọ́mọ́ wọn wọ́n lè kàdé lórí ẹ̀. Àrẹ̀mú ẹ̀ wò pé orin yìí ló ń jẹ́ kán máa ṣe ohun tán máa ṣe orin kan ó wá sórí mi tí mo rò pé orin yẹn ló ń ṣe àwọn ọmọ Àyìndé o orin yẹn ni pé owó náà fi ń do something àbí owó náà fi ń do something. ẹni tó kọrin gan. Èmi wòye pé nǹkan tó ṣe wọ́n ni my own ticket. Hello. Ìyànà nẹ́ẹ̀tì yẹn kò wọ́kẹ̀. Hello. Hello. Ọmọ lágbára pẹ̀lú ọ̀rọ̀ nẹ́tíwọ̀kì. 08056131009 08056131009 wọ̀nyí lójú òpó tẹ̀ láǹfààní. 08113051009. Hello. Ọlọ́run ló ń tó. Ìyá dáadáa ẹ káàárọ̀ mà. Yes ma. Àwọn olórí ẹlẹ́sìn. Kínkín nínú ọ̀rọ̀ òun ò ní lọ láláìṣẹ. Ẹ ṣeun gidigidi gan triple A láti Àlímọ̀ṣọ́. Ìyá alámọ̀ láti gbé ìgbìmọ̀ tó ó wà. Hello, ta ló tún wà lójú òpó? Hello. Ẹ jẹ́ bá wa yí rédíò yín lọlẹ̀ etí ògbéjì. Ẹ káàárọ̀ mà. Ọlọ́run ló ń tó. Ẹ káàárọ̀ mà. Orúkọ yín mà? Orúkọ mi ni Abraham Taiwo lórúkọ mi. Abraham Taiwo. Okay ma. Ètò tí mi fẹ́. Why now? What is this? Hello. Ẹ ti wọlé. Let's look at for another person. Hello. Ó mà lágbára o. Irọ́. Nẹ́ẹ̀tì yẹn kò wọ́ọ̀kì sà. Nẹ́ẹ̀tì yẹn ò wọ́ọ̀kì. Bàbá rí ẹlòmíì aláǹfààní láti gbé ìpè kan àbí méjì láàárọ̀ ìka tó máa lọ. Hello. Ọlọ́run ló ń tó. Tí ó mọ̀ para lẹ̀ ń wò ó. Bàbá mi ní kò sáṣegbé àṣepamọ́ ló wà. Ó máa dára fún yín Ọlọ́run ẹ̀ ní ṣe yín látùpà. Àmín àtẹ̀yìn náà. Tó tọ̀mọ́lẹ̀ fàyè síbi ẹ̀ tó gan. Àmín. Ó ní nǹkan ń bẹ. Irú àwa yìí ó ní nǹkan tó ju rí. Àdèpadà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ṣeun. Ọlọ́run máa problem lórílẹ̀
tó bá yẹ pé bí Amẹ́ríkà táwọn ń lọ tó yẹ pé ìjọba ń sanwó fún àwọn ọmọ láti 18 years tó ń wáṣẹ́ fún wọn tó ń fún wọn nílé ìwọ̀nba ní ìṣòro yìí máa mọ. àwọn èsì tẹ́ tún rí ẹ lè rí pásítọ̀ kan àbí kíní kan sì wàásù owó ni. ọ̀gbìn báyìí rẹ̀ ti tọ́pù láti sọ ọlọ́wọ́ aláìní láti máa gbàgbé tó ní. ẹlòmíì àwọn ọmọ ò lè jẹun nílé ọkọ̀ iṣẹ́ ìwà ọ̀dọ́mọ́ná kó máa wọ́wọ́ ìdá mẹ́wàá kó máa lọ fún débi kúránì ṣe tàbí kan san owó ìdá mẹ́wàá nìyẹn. orí tó bá ṣiṣẹ́ lórí ọdún kan tó ní bí 1 million tó jẹ gbèsè kankan wàá wá yọ ìdá mẹ́wàá nínú ẹ̀. ní ọ̀nà náà máa fi wá o sábàdé láwọn ọmọ sí àwọn mọ́tò tó ń lò yẹn ó fẹ́ mọ́ wọn lójú bí kíni nítorí ẹsẹ̀ mẹ́fà sí street wọ́n ti gbàgbé. irú àwọn ọmọ yẹn ti ọmọ 18 years ọmọ 19 years tó bá tó 30 years nǹkan táwọn eléyìí ò ní fà mí jẹ́. ó ń ṣèjọba bí ìjọba Saudi ẹ tó bá pààyàn tó pa ni. àwọn ọmọ ìtẹ́wọ̀n yìí sìn bóyá wọ́n lo táìmù kan ìjọba kan lè dé òun fẹ́ fà án náà wọ́n lẹ̀ àwọn bíbí wọn lè ti lọ ṣiṣẹ́ lábẹ́nú inú àwọn ọmọ ẹ̀rọ máa filẹ̀. Oṣù wa náà la ṣe ké gbàjarè síta o. àwọn ilé ìmọ̀ àbàlùjẹ́ kọ́ lọ pa wọ́n wọ́n fẹ́ rí èèyàn wọ́n fẹ́ rí wọn dànù. ṣùgbọ́n ò ní bàjẹ́. Ẹ ṣeun gan. Akin ọmọ Akin. Akin ọmọ Akin, we saw your text message. Hello. Hello. Ẹ káàárọ̀ sá o. Sunday lọ́tọ̀ láti Ìbàfò. Láti Ìbàfò, à ń gbọ́ yín sá. Nǹkan tó fà kéde kò ní wípé tó fà kíní kankan àwọn tàbákà ẹni kíní dì. Kíní dì? Ó ti di pé ẹ lè rí àwọn olówó ọjà fífi àwọn kan yìí. Ẹ wo àwọn ọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin ọmọdé mẹ́rẹ̀ẹ̀rin. Wọ́n wá láti ọmọdé tálákà. Àwọn tí wọ́n kọ́ tí wọ́n gbé kọ́. Àwọn ọmọ yẹn náà wọ́n fẹ́ máa dùn kọ́ ńláńlá. Ṣùgbọ́n àwọn olówó fẹ́ra wọn, wọ́n tọ́jú ọmọ wọn sílé. Wọ́n wà ní. Ṣùgbọ́n àwọn ọmọ abábọ̀ sọ̀rọ̀ nílé. Òun náà fẹ́ dàbí lágbájá ni. Ó fẹ́ dàbí lágbájá ni. Àwọn kó bẹ́ẹ̀ tó ń fa gbogbo kì. Ìpè yẹn rebete ó dẹ̀ dùn mí pé a ní láǹfààní. Ó dẹ̀ dùn mí pé a ní láǹfààní láti lè gbé ìpè kankan mọ́ láàárọ̀ yìí àsìkò ìyànà bí our friend. Torí pé lọ́lọ́kan òjọ̀kan ni àwọn ètò wa ṣì ń ṣe kíni wọ́n sì máa tẹ̀síwájú lẹ́yìn pé màá sọ fún mi màá ní loaded Tuesday la máa ní ìgbádùn tí yín ló jẹ wá lógún ní ìkànnì yìí. Akin ọmọ Akin láti Ṣàgámù, a rí àtẹ̀jíṣẹ́ yín ẹni pé a kú ètò ayé le o ó ga fún ibi tá a ti bára wa. Àfikọ́ náà ń ṣàánú wa. Kódà lójú ewé Facebook wa ẹ̀yin tẹ́ ń wò wá náà akínyín níbẹ̀ Ọmọ́wùnmí Abdul akínyín bí Abdul dẹni Fẹ́mi Amosun ẹ̀yin kí wa pé a kú iṣẹ́ ọpọlọ láì gbàgbé Adéwuyì Sakios Dámiláre Adéwuyì Sakios Dámiláre àwọn náà tẹ̀tẹ̀ àdúrà tẹ gbà fún wa àti ṣàmì sí ẹ lọ́lọ́run á máa fún wa ṣe a máa fẹ́yìn náà ṣe àmì. Ayé tá a wà yìí Ọlọ́run nìkan la máa ké pè nítorí pé gbogbo ohun tí à ń gbìyànjú láti sọ yìí ọ̀pọ̀lọpọ̀ máa wò bí ẹni pé bóyá àbírí ni àbáwàdà ni ṣé ó pọ́sibù ṣá. Ó jọ bí eré kì í ṣe eré o. Àbẹ̀wò burúkú ní bá. Olóyìnbó máa ń pè kíní kan ní clarion call òun nìyí tá a rọra fi síta yìí kí n ṣe èbó tíntínní láyé ṣe lónìí yìí o. Ó kan onílé ó kan àlejò àtẹni bímọ àtẹni tó gbọmọ tán. We are all olóyìnbó aṣọ kan ní we are all in it together. We are in it together. Níbo bó fẹ́ sùn sí tó bá ti pé ẹni tó ń rìnrìn olójú mẹ́ta ni ò ní fi gbogbo ojú ẹ̀sùn wá ṣe náà. Wọ́n máa ń gbọ́ paná ojú kan. Ọmọkùnrin bá ti wá ń dàgbà díẹ̀ tó bá ti rìn kan bá bí àfi kó máa ṣọ́ fóònù ẹ̀ tó bá ti sùn. Ó ti mú fóònù tẹ́lẹ̀ ńkọ́ before ńkọ́. Ẹ wo ẹja máa fi yẹn ṣe lọ lónìí gbogbo wa tọ́lọ́run ti fún lọ́mọ
àwọn ọmọ wa máa ya dáadáa mọ́ wa lọ́wọ́ wọn ò ní jọ́ ọmọ ìbànújẹ́ ọmọ àrídùnnú ọmọ àwọn ọmọ wa ò ní kó wa síta bí ọmọ ọjọ́ mẹ́jọ wọn ò ní sọ wá lórúkọ tí bàbá àti ìyá ò sọ wá ṣùgbọ́n àwa òbí náà ẹ jẹ́ ká tọ́ ọmọ títọ́ wà nínú ọmọ iṣẹ́ ni ọmọ títọ́ o Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tá a bá tọ́ ọmọ tá a bá tọ́ ló máa gbélé tá a kọ́ tà ẹja kọ́ àwọn ọmọ wa ẹja tọ́ wọn ẹ̀dẹ̀ má jà lé wọn léré alẹ́ àrẹ́jù ṣòro àwọn ẹgbẹ́ ẹ ni ṣòro àwọn ẹgbẹ́ ẹ ni. sọ̀rọ̀ tí wọ́n ju bó ti yẹ lọ ṣé gbogbo ọmọ lẹ́lẹ́ sọ̀rọ̀ sí tí ò ní ṣírú tí ò ní rò lódì torí ọ̀tọ̀ lọ́wọ́n bá àwọn ọmọ rẹ̀ ní ṣìṣì lágbọ́dọ̀ wọn ní títí wá tó ẹ̀rú àwọn ọmọ tó ṣẹlẹ̀ sí tí ó jẹ́ pé àwòrán wọn lórí ẹ̀rọ ayélujára wọ́n mọ̀ pé àwọn èèyàn ti máa fáwọn òbí wọn lẹ́bùn àbí. Ẹ̀bùn kí ló fẹ́ fún wọn àbí wọ́n ti máa fi ọlọ́kan òjọ̀kan ọ̀rọ̀ ńláńlá òbí mi ò ti sá kúrò nílé kò ṣe ní sá lọ. àdúgbò yóò mọ̀ pé bẹ́ẹ̀ mọ́. Orí kan tán tẹ̀ mú òbí ni tí wọ́n ló dìgbà tó ọmọ bá jáde kí wọ́n tó fi òbí lẹ̀ nínú wọn yìí náà ni. Ẹ wo ẹ jẹ́ ká máa fi yẹn ṣe lọ́jọ́ eré torí kẹ́ lè jẹ gbádùn ètò. adúgbò gbogbo àwọn tó jẹ́ pàjọ ṣètò lónìí lára àwọn. Ẹ̀já kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí Akeem Spinet Ọlátúbọ̀sún Akeem ọmọ Ẹ̀pẹ́ Alárọ̀ ọmọ Ògúnmọ́dẹ́dẹ́ mẹkámídà ká tún padà sórí òun náà ni mo orí tí mo kí ni orí tí ń kí sí mi ó ti ń kí tẹ̀jẹ̀ ẹnu mi ò dẹ̀ gbá láti bú jẹ̀bú kan lọ́dọ̀ ìdán ìbáyìí àwọn kí láti máa ṣe àgbà ká dára náà ni. ẹjọ́ bí ọmọ bánkàrà. Ọlọ́run ọmọ náà béèrè ẹjọ́ ni o àwọn bíi tiwọn àgbà ká nìyí máa rẹ́rìn gidigidi gan orí èèyàn dúdú tẹ̀ ń wọ wáìtì ó ga jù. Sadiq Akínbólú òun ló jẹ́ ká lè máa rí wa kétékété tẹ̀rí bí eyín mi dáa obìnrin tó tẹ̀ wọ́n láti bẹ́ẹ̀ ẹ̀ ṣe rí ni ètẹ́nu mi ṣe ń dún kàrà tó dún pékeré ẹnu mi fẹ́lẹ́fẹ́lẹ́ bí gbà ẹ má jẹ́ ń búra mi jù bẹ́ẹ̀ lọ kẹ́ má fi bú mi lọ́la tẹ́ bá rí bí gbà àwọn ará.